I'm highly disappointed in Gani Adams. Baba wa Gani Adams, mo wà highly disappointed nínú yín o. Mo wà highly disappointed nínú yín. Baba wa olóyè Gani Adams. Ọlọ́run ó jẹ́ mi yín ogun. Àwa kì í ro aburú ròyìn o. A sì gbèrò aburú ro anybody. Bẹ́ẹ̀ sì ni èmi kì í ṣàbòsí èèyàn, mi ì fẹ́ kéèyàn máa ṣàbòsí èèyàn. Mo kórìíra àbòsí púpọ̀. Mo kórìíra mi lè ṣàbòsí èèyàn láéláé, mo sì kórìíra kéèyàn máa ṣàbòsí, kéèyàn ṣàbòsí mi tàbí kéèyàn jẹ́ alábòsí. Bàbá wa Gani Adams, tára yín tẹ́ ẹ bá máa gbọ́ òdodo ọ̀rọ̀, tẹ́ ẹ bá máa gbọ́ òdodo ọ̀rọ̀, fídíò mi yìí Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ rí. Ọlọ́run máa jẹ́ kẹ́ ẹ rí. Ọlọ́run máa jẹ́ kẹ́ ẹ rí. Ní fídíò mi, gbogbo ẹ̀yin brothers wa tẹ́ wà online, tẹ́ ti wà online dákun. Mo fẹ́ kẹ́ ẹ bá mi fídíò yìí, mo fẹ́ ká share rẹ̀ débi pé mo fẹ́ kí bàbá wa Gani Adams tó bá jẹ́ pé wọn kì í ráyè láti wo fídíò tẹ́lẹ̀, fídíò yìí mo fẹ́ kí wọ́n rí. I'm highly disappointed in you, Baba Gani Adams. I'm very, very highly disappointed in you. À ń jèkuru ọ̀ràn kọ́tán. À ń jèkuru ọ̀ràn kọ́tán. Ẹ̀yin tó ń gbanwọ́ rẹ̀ sáwò. Kí lẹ fẹ́ gbà nínú wàhálà? Kí ni tẹ́ fẹ́ gbà nínú wàhálà? Tẹ́ tó jáde, tẹ́ tó wá ń lọ ń sọ nǹkan kan, tẹ́ tó ń lọ sọ̀rọ̀ against olóyè Sunday Igboho. Kí ni tẹ́ fẹ́ gbà nínú wàhálà? Ǹjẹ́ ṣé ready ṣé ẹ̀yin ṣetán láti kó gbogbo àwọn tí yà ń jẹ délẹ̀ lérí? Ẹ fẹ́ k'Ọlọ́run ó lò yín fún gbogbo àwọn tí yà ń jẹ ni, àbí ẹ fẹ́ k'Ọlọ́run ó lò yín láti fìyà jẹ àwọn tí yà ń jẹ? Ẹn tó lọ́n bá fẹ́ lò fún àwọn mẹ̀kúnnù kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. Kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o. Àgbàlagbà ni yìí o, àgbàlagbà kan kì í ṣe langbalangba. Mi ò expect gbogbo tẹ́ ń ṣe yẹn olóyè Sunday Igboho ni mo expect kí wọ́n máa ṣe gbogbo ayé gbogbo wa gbogbo èèyàn bá olóyè Sunday Igboho sọ̀rọ̀ pé ẹ má tún sọ nǹkan kan mọ́. Ṣé ẹ gbọ́ kọ́kùnrin yẹn tún sọ nǹkan kan mọ́ ni? Ṣé ẹ gbọ́ olóyè Sunday Igboho tún jáde kan sọ nǹkan kan mọ́ ni? Iye èèyàn nìyẹn. Iye èèyàn ó ní kí gbogbo èèyàn ọba sọ̀rọ̀ kó sì gbọ́rọ̀ sí gbogbo àwọn èèyàn lẹ́nu. Alihayyahu khairu kulluhu. Ìtí ń jẹ́ ìtìjú láyé gbogbo olórí oore ni. Gbogbo oore ni ìtìjú máa bí. Alihayyahu la yati illa bi khair. Ìtìjú ò ní mọ̀ kankan wá yàtọ̀ sóore. Ẹni tí kì í bá ti tìjú èèyàn olórí ibú ẹ̀dá ni. Ẹni tí kì í bá ti táyé gbogbo èèyàn bá sọ̀rọ̀ pé ẹ má dákẹ́ ń bẹ̀. Dákẹ́ ń bẹ̀ tí ó wà ní onítìjú tó wá ga ju ẹni tó lè fún ní mọ̀ràn lọ. Ẹni ibú ẹ̀dá ni. Irú ẹni bẹ́ẹ̀ kò ní pẹ́ tó fi máa ṣubú. Kí ni tẹ́ fẹ́ gbà nínú gbogbo àwọn story tẹ́ ń sọ yìí? Ẹ mọ̀ pé àsọjù tàn ìmọ̀ dá wà láàlẹ́ ni. Man kasura kalamuhu kasura malamuhu. Tẹ́yìn bá ti ń sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá ti pọ̀ jù ọ̀rọ̀ tí ọ̀dá ó máa jáde lẹ́nu. Ẹni tí kì í sara ọ̀rọ̀ ó máa jáde lẹ́nu. Èyí ó máa sì wí yó máa sì sọ. Kódà yó máa sì wí lórí ara rẹ̀. Ẹ̀yin méjèèjì lógo lẹ Yorùbá. A sì fẹ́ kábúrò ṣẹlẹ̀ sẹ́nì kankan nù yín àtolóyè Sunday Igboho ni àtẹ̀yin ni. Ṣùgbọ́n nìkan ẹni tó bá wá dúró àbòsí nù yín lọ́lọ́run bá ó mọ̀. Èmi mo kórìíra àbòsí pọ̀. Ẹni tó bá ti dúró àbòsí nù yín Ọlọ́run bá ó mọ̀. Ọlọ́run ọba ni ó mọ̀rú ẹni bẹ́ẹ̀. Kí ló fẹ́ gbà nínú àbòsí? Kí la fẹ́ gbà nínú kẹ́nìkan ó ṣubú kẹ́nìkan tó dìde? Kí la fẹ́ gbà nínú ká máa wá kéèyàn kan ó ṣubú torí káyọ̀ lè bá àmọ́ wá? Kí la fẹ́ gbà ń bẹ̀? Kí la fẹ́ gbà ń bẹ̀? Àwọn à ń sọ̀rọ̀, à ń jèkuru èkuru ọ̀ràn, èkuru wàhálà, èkuru ọ̀tẹ̀, à ń jèkuru ọ̀tẹ̀ kọ́ tán nínú abọ́ ẹ tó ń gbanwọ́ rẹ̀ sáwo. Àgbàlagbà nífa. Àgbàlagbà nífa. Àgbàlagbà yín kò yẹ kó máa ṣe, àgbàlagbà yín ọ̀yẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ ṣe. Nínú àwọn ọ̀rọ̀ tẹ kódà kí olóyè Sunday Igboho kí ẹ tún jáde kó tún sọ̀rọ̀ sí gan gẹ́gẹ́ bí àgbàlagbà nǹkan mọ́ra ni. Àgbàlagbà ayé ti di àkìtàn. Kọ́mọ̀tì kí Sunday Igboho olóyè Sunday Igboho kọ́mọ̀tì ẹ̀ sọ̀rọ̀ yín gan lẹ́yìn mà kó dúró wájú yín kó tún máa lálé yín wájú yín gẹ́gẹ́ bí àgbàlagbà. Ẹ̀yin kọ́ lọ́yẹ kẹ́ ẹ máa fèsì. Ẹ̀yin gẹ́gẹ́ máa ń sọ ẹ ti sọ́rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kọ́ lé lólóyè Sunday Igboho gbọ́dọ̀ máa sọ. Bẹ́ẹ̀ náà lẹ́yìn náà. Bẹ́ẹ̀ náà lẹ́yìn náà.
bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà gbogbo ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu yín mi expect kó jẹ́ pé ẹnu yín ni màá ti máa gbọ́ o mi expect ẹ̀ ojú sì gbà mẹ́tì wàlẹ́ ò ṣe mí láàánú mo sì kódà bí mo ṣe fẹ́ràn yín tó ó yà mí lẹ́nu kò kí lè fẹ́ gbà mẹ́ torí pé ìwà yín ìṣe yín gan ó ti ń dàbí ẹni pé bóyá wọ́n rán yín gan wá láti wá distract attention gbogbo nǹkan gbogbo ọ̀rọ̀ Yorùbá Nation yín ìṣesí yín attention yín àti bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ẹni pé bí pé bóyá ẹ̀yin gangan ẹ̀yin kan ń sọ̀rọ̀ pé wọ́n gbé owó fẹ́nìkan gbówó fáwọn kan wọ́n pè wọ́n sí ìṣesí àwọn tẹ́ ẹ ná gbówó fún yẹn àrínú ìṣesí wọn bẹ́ẹ̀ o àwọn tẹ́ ẹ sọ pé wọ́n gbówó fún wọ́n pè wọ́n sí hòtẹ́ẹ̀lì wọ́n fún wọn ní 50 million wọ́n wọ èèyàn kan yọ 5 million bẹ́ẹ̀ wọ́n gbé 45 million fún wọn àrí nínú ìṣesí títí wọn àrí nínú ìṣesí wọn ìṣesí títí gangan pẹ̀lú tẹ́ ń ṣe ó ti ń farajọ pé ẹ̀bí ẹni pẹ̀yìn gangan náà fẹ́ lò against gbogbo ilẹ̀ Yorùbá níṣesí yẹn ó ti ń jọ bẹ́ẹ̀ tí ó bá jọ bẹ́ẹ̀ ni kí ni àwọn àsámà tó lè bí wàhálà tẹ́ ẹ tó ń pa kí ni àwọn àsámà tẹ́ ẹ tó ń pa tó lè bí wàhálà a pè yín a bá yín sọ̀rọ̀ èmi ò ní náà bá ti bá yín náà bá yín lọ́wọ́ máa ti pè yín tẹ́ ẹ bá gbé kọ́ mi máa text yín but I don't have your number ló jẹ́ kí n bọ́ sórí social media pé ìwà kọ́lẹ̀ ń wù yìí ẹni ọba jẹ́ adarí re tó fi fẹ́ kó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé èbúté ògo kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o àgbàlagbà kan kì í ṣe láńgbáláńgbà ẹ̀yin ti ń ṣe láńgbáláńgbà ẹ ti ń ṣe láńgbáláńgbà ń tá a bá fi ìfẹ́ ṣe ó ní máa lọ́jọ́ inna malimari wa hadisu ba'dahu oníkàlùkù ló máa dìtàn àbí kẹ́ ẹ dìtàn rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kọ́ ló máa jẹ́ kẹ́ ẹ dìtàn rẹ̀ o ẹni bá fẹ́ dìtàn rẹ̀ kò ní máa jẹkuru ọ̀tàn bíi kọ́mọ̀tàn nù abọ́ ẹni bá fẹ́ dìtàn rẹ̀ kò ní máa forgive and forget kódà tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ kó jẹ́ pé lóòótọ́ gangan lóyè Sunday Igboho sọ ìkáàtì ẹ̀ wá sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé ẹni tẹ́mi mọ̀ ní sàn ti ń jẹ́ Sunday Igboho kò níwà bayobayo nínú kì í sì báyàn sí di àbùsí ìwà tẹ́mi mọ ẹni sí nìyẹn èèyàn kan ò sì lè sọ̀rọ̀ kan tọ́jọ́rú àbùsí nípa ẹni kí n gbà ó dìgbà tẹ́ni gẹ́gẹ́ bá tó hùwà yẹn tá a tó rí kí láàmú dábàá sí iná báàdọ̀ sọ́ni ismọ̀ lọ́lọ́wọ́ bá wí abala kan àbádídá ká máa dábàá sí yàn pé àbílágbájá àbọ̀ṣe báyìí ni àbítàmẹ̀dò àbọ̀ṣe báyìí ni bọ́yọ̀ ti gbowó ta ló wà ń bẹ̀ nígbà tó gbowó tá ń pàṣàmà ta ní bẹ́ẹ̀ nígbà tó gbowó tá wá ń pàṣàmà pé àwọn kan gbowó fún wọn àwọn kan ò gbowó fún wọn lẹ́ni tí kò sábòsí mi ò bá wà àbòsí nínú ọ̀rọ̀ ẹni rí mi ò bá wà àbòsí nínú ọ̀rọ̀ ẹni rí góò ni kọ́ọ̀mù rẹ̀ kọ́ọ̀mù ni ìwà tẹ́yìn gangan ń wù ó ti ń farajọ bí ẹni pé wọ́n fẹ́ lò yé against ilẹ̀ Yorùbá wàláhì ó ti ń farajọ wàláhì ó ti ń farajọ ó sì ti ń farajọ ọ̀tẹ̀ àti ìlara mo fẹ́ kẹ́ ẹ kíyèsára bàbá Gani Adams ẹ lọ kíyèsára o èmi ń kọ́kọ́ fídíò eléyìí tí mo ń ṣe yìí láti fi fún yín ní mọ̀ràn ní ọkọ̀ ẹ̀chẹ́ tẹ́ ẹ̀ bá wá change mà wá bọ́ta mà wá ṣẹ̀ṣẹ̀ láàlíyé ṣùgbọ́n ẹ̀ tí deserve kí n láàlíyé mo fẹ́ kẹ́ ẹ change àkọ́kọ́ báyìí consultation comes before confrontation gbogbo eléyìí tí mo ń ṣe látẹ̀yìn wá consultation ni kí lẹ fẹ́ gbà nínú ọ̀rọ̀ kí lẹ fẹ́ gbà tẹ́ ẹ bá lé ewúrẹ́ tẹ́ ẹ bá lé títí tẹ́ ẹ lé kan ògiri yóò pàjùdà náà tọ́lọ́yè Sunday Igboho bá tún wá fún yín lésì kí lẹ fẹ́ ká yọ́ máa sọ ayọ́ sọ pé èdìdì wọn mo dúpẹ́ tọ́lọ́ ń ṣe ẹni ilé tí máa gbọ́rọ̀ sáwọn àgbàlagbà lẹ́nu tó bá jẹ́ pé ẹni tí kì í gbọ́rọ̀ sáwọn àgbàlagbà lẹ́nu tí máa ṣèfẹ́ náà yóò ti fún yín lésì látànà ó ti máa fún yín lésì látànà ẹjọ́ wa máa takọ̀rọ̀ síra yẹn tẹ́ bá wá ń takọ̀rọ̀ síra yẹn ṣé kìí ṣe distraction yẹn ta ló wá kọ̀ sí distraction yẹn ó jẹ́ pé yín lè fẹ́ kọ̀ sí distraction
ni mo fi ń sọ pé ó dàbí ẹni pé àwọn tẹ́ ń sọ pé bọ́yá fẹ́ lò against ilẹ̀ Yorùbá àwọn gan kọ́ bí ẹni pé yẹn gẹ́gẹ́ náà fẹ́ lò against òmìnira ilẹ̀ Yorùbá pẹ̀lú ìṣesí yín àti wáyín pẹ̀lú ìṣesí yín àti kílẹ̀ tó ń wá lórí tẹ́ bá fẹ́ ṣe conference tẹ́ fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ sọ in a neutral ground ẹ sọ in a normal way láì ní taba èèyàn kankan nínú àwọn tí tọ́tọ́tọ́ gbé ọ̀rọ̀ agitation ta ló kọ́kọ́ rèsì agitation are you the first one? Are you the first one? Ta ló sí àwọn èèyàn lójú tó jẹ́ káwọn èèyàn mọ̀ pé láìtì àwọn lọ́yìn ní nǹkan yìí ta ló kọ́ ṣáájú ogun síbẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ síbẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ni tó lọ́wọ́ olóyin ẹni Ọlọ́run fẹ́ lò lọ́lọ́ náà a ní ìdí àbòsí o ẹ dákọ̀ ẹ jẹ́ asọ́ra ń bẹ àbòsí o ẹ jẹ́ asọ́ra ń bẹ àbòsí o àbòsí máa tẹ̀yàn rí ni o àbòsí máa bá séèyàn jẹ́ ni o àbòsí máa bá séèyàn jẹ́ ni o nígbà tá ẹ ti sọ̀rọ̀ àkọ́kọ́ ó dá wàhálà lẹ̀ ó fọ́pọ̀ mọ́yọ̀ ẹ sọ kejì ó dá wàhálà ó fọ́pọ̀ mọ́yọ̀ so àdá kó wá jẹ́ pé ẹ̀yin ni gbogbo ara yọ wà rí gẹ́gẹ́ bí distractor ẹnẹgbówó fáwọn kan iṣẹ́ sí tí gan ti ń jọ kan fẹ́ lu ẹ̀yin gangan against Yorùbá nation ni ó ti ń jọ bẹ́ẹ̀ o kàkà kẹ́kù má jẹ́ ṣèṣe àáfi ṣàwádànù ni ọ̀rọ̀ yín ti ń jẹ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yín ti ń jẹ bẹ́ẹ̀ o kò dé position yín kú o tọ́lọ́ ń bá jẹ́ kó lóyìn sẹ́ńdí ògbó tó bá rí àwọn nǹkan yìí execute kò dín ọlá yín kò dé position yín kú ẹ fọ́ ọmọkùnrin lọ́rùn lẹ́ o ẹ fi lọ́rùn lẹ́ o ẹ fi lọ́rùn lẹ́ o ẹ fi lọ́rùn lẹ́ o ẹ má jẹ́ distractor fún o ǹjẹ́ yín wà ń bẹ̀ ṣé ẹ wà ń bí tán láti gbé tán ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ sì ti pẹ́ nú òṣèlú kí ló dé tó fẹ́ manipulate yín tó fẹ́ lu ẹ̀yin náà àwọn kan fún yín ní information ọ̀njẹ́ ní information ẹ̀yin náà sì accept it dogmatically pé bẹ́ẹ̀ lórí iná bá a dọ̀ sọ ní ismu abala kan àbádídá ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o kéèyàn máa dábàá pé lágbájá bọ́yọ̀ gbowó báyìí ìṣesí rẹ̀ jọ gbé ẹni tó gbowó were you there are you there sẹ́yìn wà ń bẹ̀ tẹ́fí sọ pé èèyàn gbé 45 million naira kan fún èèyàn kan 40 èèyàn kan fún 5 èèyàn kan gbé 50 million fún èèyàn kan are you there tẹ́ ẹ bá wà ń bẹ̀ lọ́rọ̀ ẹ lópin ìgbà tẹ́ ẹ ti sí ń bẹ̀ ẹ ní kódà ẹ ní 50% assurance pé n tẹ́ ẹ sọ òdodo ni èèyàn lẹ́gbọ́kànlé àwọn tó ń fún ní information tán fẹ́ lead ní astray àwọn tó ń fún ní information yẹn they wanted to lead you astray wọ́n fẹ́ kọ̀ yẹn ẹ̀yin méjèèjì wọ́n fẹ́ kọ̀ yẹn síra yẹn mo sì nígbàgbọ́ Ọlọ́run fún yín làákàyè ju gbogbo tẹ́ ń ṣe yẹn lọ Ọlọ́run fún yín làákàyè ju gbogbo yẹn lọ torí pé àwọn small strategy small techniques tí mi rò pé wọ́n lè lò fún yín bàbá Gani Adams náà wá ti fẹ́ máa lò fún yín èyí náà ẹ wá ń pe meeting nítorí àbúrò yín tẹ́ ẹ lè pè pé jẹ́ àríra jẹ́ àpàdé mi báyìí tẹ́ ẹ sì máa sort it out amicably tẹ́ ẹ máa sort it out amicably ẹ jẹ́ àfọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ àkóńdé ọ̀tẹ̀ ntẹ́mi mọ̀ ni pé pẹ̀lú position tọ́lọ́ ń fi ń sí àti ibi tọ́lọ́ ń gbé olóyè Sunday olóyè délé ní ibi tọ́lọ́ ń gbé olóyè sí lé ní ó ti kú òní téèyàn kan fọwọ́rọ́ sẹ́yìn o ó ti kú ò bẹ́ẹ̀ o ó ti kú òní tẹ́nìkan fọwọ́rọ́ olóyè Sunday bò sẹ́yìn o ọ̀rọ̀ tó bá lè ba nǹkan jẹ́ bàbá Gani Adams ẹ má sọ mọ́ ọ̀rọ̀ tó bá lè da nǹkan rú tó lè ba nǹkan jẹ́ kẹ́ni náà wá jáde kó máa reply yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ kó máa fún yín lésì pẹ̀lú àwọn ọ̀rọ̀ pé nǹkan ó bàjẹ́ ṣe gbé wàhálà máa ṣẹlẹ̀ position tó yẹ kẹ́ ẹ wà lólóyè Sunday Igboho wa wà intense yẹn olóyè Sunday Igboho ló yẹ kó máa ṣe
nítorí Sunday Igboho wá sí yẹn ẹ̀yin la expect kẹ́ ẹ mọ́ ní sùúrù rẹ̀ ẹ̀yin gan lẹ̀ wá ní sùúrù rẹ̀ ẹ̀yin lẹ̀ wá meet up expectation àwọn èèyàn meet up expectation àwọn èèyàn torí pé lóye Sunday Igboho la expect pẹ̀lú ẹni tí struggle ń bẹ lára rẹ̀ ẹni tí struggle ń bẹ lára tí hot lọ́wọ́lọ́wọ́ ọmọ táyé ń gbọ́ ẹni táyé ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ọyọ ọmọ hot kọ́ máa sórí sírí nǹkan kọ́ máa pé conference àṣà kò sí yẹn mọ́ ó ní sùúrù gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ èsì tó fún the other time èsì tó lóye gan fún the other time kó tó fèsì yẹn kó lóye ó tó fèsì yẹn ó ti ní iye tẹ́ ẹ ti sọ sẹ́yìn tó lóye ń gbé mọ́ra tí ń gbé mọ́ra táwọn èèyàn ń kiri ẹ̀ pé ẹ má sọ̀rọ̀ olóye fagídí sọ̀n tó sọ yẹn ni síbẹ̀síbẹ̀ gbogbo wa ìlàbù èmi gẹ́gẹ́ wà ní ẹ̀ tó bu olóye pé kíni rí sì tán sọ̀rọ̀ sí èmi gẹ́gẹ́ wà ní ẹ̀ tó bu mo wà ní ẹ̀ tó bu olóye Sunday Igboho mo wà ní ẹ̀ tó bu wọn pé kí ló dé tán sọ̀rọ̀ jáde kò yẹ kán sọ̀rọ̀ ìyẹn tó sì jẹ́ kí n bú wọn ojú pé pòsíṣàn tọ́lọ́run ti fi wọ́n sí ó ti kọjá ọjọ́ orí wọn nígbà tá à ń sọ pé pòsíṣàn tọ́lọ́run folóyè sí ti kọjá ọjọ́ orí wọn bó wá lẹ̀ yẹn báwo lẹ̀ yẹn ẹ̀yin tán fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ní ti ń jẹ́lẹ̀ Yorùbá tá a wá bá ẹ níbi tẹ́ ti ń ṣe langbalangba ojú gbà mẹ́tì o wàláhì I'm very very highly disappointed in you Baba Gani Adams I'm highly disappointed in you. I'm highly disappointed in you. Me expect here. Kí ni ẹ? À ń jèkúrú ọ̀rọ̀ àkọ́tán ẹ tó ń gbanwó ẹ̀ sáwò kí lẹ fẹ́ gbà náà gbogbo tẹ̀ ń ṣe. Ẹni nǹkan kan mi ń gbà ẹni nǹkan kan mi tẹ̀ fẹ́ gbà ń bẹ̀rẹ̀. Ẹni nǹkan kan mi ẹ̀ ń pe àwọn kan ní distraction ẹ̀ pé ní wọ́n fẹ́ lo àwọn kan. Ègé sílẹ̀ Yorùbá ìṣesí títí yín gan sì ń jọ pé wọ́n ti ń lò yín yàtọ̀ sí pé wọ́n fẹ́ lo àwọn kan ìṣesí títí yín gangan ó ti ń jọ pé wọ́n ti ń lo ẹ̀yin gangan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń lò yín lọ́wọ́lọ́wọ́ it's like pé ẹ ti ń ṣiṣẹ́ owó tẹ́ ẹ gbà lọ́wọ́lọ́wọ́ it's not because of that why all this ojú làgbà máa ń yànà àgbà kan kì í yànà ẹ wá sẹ́ẹ̀tì àwọn ọmọ dandan ọmọ kan Akeem omi àtàbí kí náà ń pè dandan òpónú lọ́mọ tó yẹ kọ́ máa advice ọ̀gá rẹ̀ pé bàbá ẹ má jẹ́ àṣe báyìí ni ẹ jẹ́ àṣe Akeem omi ata òpónú ọmọ ń tó yẹ kó fi gbọ́n ní fi ń gọ̀ ọ́ sí tọ́lá ẹni tó bá gbọ́n kan kì í hùwà bó ṣe hùwà yẹn sọ fẹ́ da nǹkan rú ni àbọ̀ fẹ́ tún ṣe tọ́gẹ̀ èèyàn bá tiẹ̀ wá rán èèyàn ṣe pé lọ sí báyìí èèyàn á máa fún ọ̀gá èèyàn á máa fún un ní ìmọ̀ràn pé ọ̀gá ẹ dákun ẹ bá má jẹ́ àṣe báyìí kálàáfíà lè bá àjọba ẹ bá má jẹ́ àṣe báyìí ẹ̀yin náà wo kò tẹ́ wa òpònú ọmọ nẹ̀dẹ̀rìn akédanidání ẹ kó ku o lẹ́yìn fídíò tẹ́ ẹ ṣe yẹn ẹ má tó ṣe mí jáde máa o tẹ́ ẹ bá ṣe mí jáde ìyẹn ló máa padà authenticate pé lódodo ni wọ́n ran yín jáde torí eléyìí tí ó ti ń kù ní ìjà pé ọmọ gbọ́rọ̀ mi lẹ́nu rẹ̀ ọ sọ̀rọ̀ mi kan ó ti ń kù bẹ́ẹ̀ o ó ti lọ́rọ̀ mi nù eléyìí tí ó ti mú lára dání ó ti mú ìlara dání ó ti mú dúkù dání ó sì ti mú ọ̀tẹ̀ dání náà tí gbogbo èèyàn bá jẹ́ wà ń bọ́ lóye Sunday Igboho sọ pé má sọ̀rọ̀ igbó làwọn èèyàn sọ tí ń gbẹ tẹ́ bá tún ṣe mí ìjájá tó ní ọmọ sọ̀rọ̀ pàálẹ́ ní pàálọ́la pàálọ́tẹ̀la tójú yẹn ọ̀bà fọ́ ó máa dira bọ̀rọ̀bọ̀ náà nígbà tó bá yá gbogbo àwọn tán sọ pé lóye Sunday Igboho ọmọ sọ̀rọ̀ wọn à ní lè sọ fún olóyè pé ẹ má sọ̀rọ̀ mọ́ torí wọ́n á ti rí ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹni bí aláìdá ẹ̀dá ẹ ti ń pera ayé bẹ́ẹ̀ lójú ọmọ aráyé
ẹ ti ń pera yín bẹ́ẹ̀ lójú ọmọ aráyé. kí lẹ wá fẹ́ gbàǹdì ọ̀tẹ̀ kí lẹ fẹ́ gbà nídìí ọ̀tẹ̀ ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ o ẹ fi lọ́rùn lẹ̀ ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ iṣẹ́ tọ́lọ́run ràn lọ́wọ́ á jẹ́ àkàndá tẹ́ ẹ bá pera yín lákàndá èmi ò jiyàn pé ìsàkàndá o ṣùgbọ́n ẹni tí ẹjọ́ tẹ́ ń takù yìí àkàndá ọlọ́run ló náà àkàndá ọlọ́run ló náà o téèyàn méjì bá sì dúró lórí nǹkan kan ọlọ́run kì í gba àdúrà ẹni tí bá ń ṣàbòsí o téèyàn méjì bá ń pe ọlọ́run lórí nǹkan ẹyọ kan ẹni tó bá dúró déédéé lọ́lọ́run máa gbà bọ́ rẹ o lọ́lọ́run máa gba ìpè rẹ o lọ́lọ́run máa gbàdúrà rẹ o ọlọ́run kì í gbàdúrà alábòsí o àdúrà alábòsí kì í gbà lọ́dọ̀ ọlọ́run o tẹ́ ẹ bá lẹ jákàndá olóyè Sunday Igboho náà àkàndá èèyàn ni tẹ́ ẹ bá wá bẹ̀rẹ̀ sí ní máa fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ọlọ́run máa wá lọ wo tá a la lábòsí inú ẹ̀yin méjèèjì tá a la lábòsí ẹni ọba já lábòsí ọlọ́run máa wá dojú rẹ̀ bolẹ̀ ẹni tó bá dúró déédéé ọlọ́run àwa máa gbèrú ẹni bẹ́ẹ̀ ga ọlọ́run máa wá gbéga ẹ kóńdé àbòsí o ẹ kóńdé àbòsí o ẹ wá ń sọ pé ó gba 45 million naira ó gba 50 kíní kẹmẹ ṣé ẹ wà ń bẹ̀ níbi tán ti gbowó kí ni evidence dẹ̀nsẹ̀ ẹ má fi yẹn confuse àwọn èèyàn náà o kí ló dé tẹ́ ẹ sáfẹ́ wá gbogbo ọ̀nà láti dantí ilé tí àwọn kan ti kọ́ dókè tó kù kankan ní páànù ẹ sáà ń wá gbogbo ọ̀nà láti dàwó kí ló dé kí ló dé ẹ má dalé tán ti kọ́ wò with stress and storm náà fi kọ́lé yẹn pẹ̀lú wàhálà ní nínú òjò nínú ẹ̀rùn ọmọ ọlọ́mọ tó wọgbó lọ tó ń wọgbó kiri láì bẹ́sù gbẹ̀gbà bóyá mi ń lè bọ́ síbẹ̀ bóyá òun lè jáde kó ń bẹ̀ láàyè nígbà náà níbo lẹ́nì kọ̀ọ̀kan yín wà o níbo lẹ́nì kọ̀ọ̀kan yín wà o àkó tí tọ́wá ń di ó ń lọ tí gbogbo èèyàn wá rí green light tán rí green light ìgbà yẹn lẹ wá tó mọ̀ pé ó ṣe báyìí ó ṣàìdá ó ṣe báyìí ìgbà yẹn lẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ máa pe press conference ìgbà yẹn lẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ máa pe gbogbo àwọn ẹgbẹ́ yín sójú kan kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ti máa bá wọn sọ ká kún gbogbo àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ láti ẹjọ́ yìí àṣẹ ẹ pọ̀ tó báyìí lẹ́ẹ̀ lè fi wúlò fún gbogbo àwọn tí wọ́n agitate láti ẹjọ́ yìí. so ẹ pọ̀ tó báyìí lẹ mórímù láti ẹjọ́ yìí lẹ jáde síta lẹ wà nulẹ̀ gbogbo àwọn tẹ́ ẹjọ́ pera rí jọ síbẹ̀ yẹn tó ẹ pọ̀ tó báyẹn lẹ wà nulẹ̀ lẹ jáde síta lẹ sọ kankan ẹ tí ń wò pé báyà kò lè ṣe é ṣe fún Ọlọ́run wá fún ọmọ ọlọ́mọ ṣe ó fún ẹni ẹlẹ́ni ṣe ẹni tó rí sàdá ẹni orí sàdá ẹni ẹ̀sà yàkàtàṣù bí ráhámátìhí máa ń yàṣáwù yàkàtàṣù láà bí ráhámátìhí máa ń yàṣáwù ẹni ọba lọ́wọ́ Ọlọ́run ní máa sàlẹ́sà ẹni ọba Ọlọ́run ní máa dé ládé ẹ̀sà ní máa dé ládé ògo ní máa dé ládé àgbéga ẹni ọba Ọlọ́run ní o ẹni ọba Ọlọ́run ní máa rán níṣẹ́ o iṣẹ́ tọ́lọ́run sì ní oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o iṣẹ́ tọ́lọ́run rán ẹ̀yin ẹ sì jẹ iṣẹ́ tọ́lọ́run rán o náà rèé kí ló tẹ́ ń wá gbogbo ọ̀nà láti gbàṣe ẹni ṣe kí ló tẹ́ fẹ́ gbàṣe Sunday Igboho ṣe kí ló tẹ́ fẹ́ gbàṣe rẹ̀ sí ẹ fi ilẹ̀ ẹ kún lọ́wọ́ ni wáì kí ló dé torí tí ó bá jẹ́ pé ẹ̀ ń wọ́nà láti gbàṣe rẹ̀ sí tí ó bá jẹ́ pé ẹ̀ ń wọ́nà láti hijack ọ̀rọ̀ agitation yìí Yorùbá nation agitation tí ó bá jẹ́ pé ẹ fẹ́ hijack rẹ̀ mọ́ lọ́wọ́ kí ni gbogbo eléyìí for God's sake kí ni gbogbo eléyìí for God's sake
kí lẹ fẹ́ gbà nínú àwọn meeting tẹ́ ń pè kí lẹ fẹ́ gbà nínú gbogbo tẹ́ ń ṣe sẹ́yìn ọmọ kan máa distract yín tán ṣe ni tó bá lọ fún ilé sì pẹ́rẹ́ distraction bẹ̀rẹ̀ tó bá fi ń reply yín pẹ̀lú torí gbogbo tẹ́ ń sọ yẹn ẹ fẹ́ kọ́ máa reply yín ni àwọn àgbààgbà gbogbo àwọn àgbààgbà sì ti bá wọn sọ pé wọn àgbọ́dọ̀ reply yín mọ́ wọn sì ní reply yín mọ́ ẹ̀yin ni kẹ́ ẹ má sọ tí gbogbo ilẹ̀ Yorùbá fi mú yín lọ́tà gbogbo tẹ́ ń sọ yẹn ó ṣeé ṣe bóyá ẹ fẹ́ máa fi wójú rere ni bóyá ẹ fẹ́ máa fi wá sympathy ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ sí lẹ́fí ní ọ̀tá sí o tẹ́ ẹ̀ bá mọ̀ o bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn sí lẹ́sí ń lọ́tà sí o ẹ lọ jáwọ́ lápọ̀n tí Ọ̀yọ́ o ẹni oríṣàdá lẹni tẹ́ ń wo ẹ má fojú ànáwó kúdẹ tí o ẹ má fojú ànáwó kúdẹ tí o ẹ ń sọ̀rọ̀ pé bóyá ibì kan náà ti ń bọ̀ lánàá ìwà kì í foni wàhálẹ̀ ìwà tí ń bẹ lára wọn lánàá náà tẹni tó ń bẹ lára wọn lénìí ìwà wo ni ń bẹ lára wọn lánàá ẹkún di àbòsí ẹkún di ọ̀tẹ̀ ṣé kò níbi tẹ́yìn náà ti ń bọ̀ ni kí ló dé ẹ sì kún di ọ̀tẹ̀ náà o láì bá kún di ọ̀tẹ̀ àbùkù ló kù o àbùkù olóròǹbó àbùkù olóròǹbó ọ̀sẹ̀ tó kọ̀sẹ̀ ta lọ́ta gẹ́gẹ́lẹ́ ta tí mo fi máa ṣe Sunday Igboho lóòsì Sunday Igboho sọ fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni àbẹ́mi mo fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá dúró lórí àti máa distract àwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn ò ní gbà àfikọ́lọ̀ ń múrú ẹni bẹ́ẹ̀ àfikọ́lọ̀ wọn bá ń múrú ẹni bẹ́ẹ̀ kọ́lọ̀ ń torí aláṣejù kọ́ torí wọn bomi gbóná kọ́ bá wa dojú gbogbo ìrìn àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ dojú wọn bolẹ̀ bàbá Gani Adams ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa rárá ẹ ṣe dáadáa rárá inna Allaha la yaslimu an-nasa shay'an walakinna an-nasa anfusahum yaslimuna Ọlọ́run ti sọ Ọlọ́run òun kì í ṣàbòsí ẹrú Ọlọ́run ní ẹ̀yin náà lẹ lábòsí ara yín ẹ̀yin lẹ máa ń ṣàbòsí ara yín ọwọ́ ajá sí bí àbí ọkọ̀ jà síbẹ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó bá fún ilé sí sọ yẹ kẹ́ ẹ sí dandan ní kẹ́ ẹ tún sọ mí tí ó bá jẹ́ pé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ tí ó bá jẹ́ pé ẹ̀yin náà ti gbowó wọ́n rán yín níṣẹ́ tí ó bá jẹ́ pé wọ́n rán ẹ̀yin náà níṣẹ́ láti dojú Yorùbá Nation bọ́lẹ̀ wọ́n rán yín níṣẹ́ àti dojú Yorùbá Nation àti dojú ẹ̀ bọ́lẹ̀ ó ti jọpọ́n rán yín níṣẹ́ o ìṣesí yín ti jọpọ́n wọn rán yín níṣẹ́ àwọn tẹ́ ẹ sọ pé wọ́n gbowó àrínú ìṣesí wọn pọ́n gbowó ẹni tẹ́ ẹ sì ń sọ pé ó gbowó yìí gbogbo wa lamẹ́ntẹ́ ń rí fáàsì gbogbo wa lamẹ́ntẹ́ ń rí fáàsì kì í báyàn ṣàbòsí kì í síndí àbòsí kì í sì ṣàbòsí tó bá ṣàbòsí kì í sẹ́yìn lẹ́ẹ̀tú láti rí ẹ jẹ́ kọ́ Ọlọ́run fúnra rẹ̀ ó tú láti rí ẹ̀yin kọ́ lẹ́ẹ̀tú láti rí Ọlọ́run ọba tí máa tú gbogbo ẹni tó ṣe bá sì rí ń bò tí máa tú wọn láti rí ẹ fi ilẹ̀ fọlọ́run ìsọ̀rọ̀ ẹnu yín lẹ́wọ̀ aṣọ pé kíní iná bá dọ̀sọ́ ní ìsinmọ́ abala kan àbádídá lágbájá bọ́yọ̀ ṣègbà bọ́yọ̀ ṣàwò ẹ wá ń dábàá gbogbo ń tẹ̀sán yẹn ń dábàá ni kí ni proof yín what is your proof kí ni proof yín pẹ̀lú ń tẹ̀sán you have no any evidence you have no proof ẹ kàn fẹ́ máa distract àwọn èèyàn ẹ kàn fẹ́ sọ àwọn èèyàn sínú òkùnkùn ẹ sáà ń wá gbogbo ọ̀nà láti withdraw gbogbo àwọn tí ń tẹ̀lé ní ikú lẹ́yìn rẹ̀ kí ló dé kí ni tẹ́ ẹ fẹ́ gbà nídìí àbòsí mo kórìíra àbòsí púpọ̀ kéèyàn máa ṣàbòsí kéèyàn máa sọtẹ̀ kéèyàn fẹ́ máa gòkè káwọn kan sì fẹ́ máa já wálẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí lẹ fẹ́ gbà níbẹ̀ ipò tẹ́ wà sọ́fẹ́ jẹ́ ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ bàbá gẹ̀dẹ̀ rẹ̀ èmi fún yín ní ìmọ̀ràn gidi ni ipò tẹ́ ìmọ̀ràn tí mò ń fún yín
ipò tọ́lọ́run fi mí sí kọjá gbogbo kò tẹ́ wà Ọlọ́run ṣe mí láàfáà alhamdulilayi ó ju gbogbo kò ayé lọ pé wọ́n ti ẹ̀ ń pè mí láàfáà ó ju gbogbo kò lọ adé tí ń bẹ lórí mi yìí ó ju adé tí ń bẹ lórí ọba lọ ẹ wá fẹ́ kọ́ sí distraction sí gbogbo èèyàn nínú ẹ lọ sọ́ra yín o gbogbo àwọn àgbàlagbà náà ń kì í ẹni yìí tó bá jẹ́ ẹni tí kì í gbọ́rọ̀ ságbàlagbà lẹ́nu tí máa ń yájú ságbàlagbà tó yóò ti fún yín lésì náà tó bá wá fún yín lésì kí ló fẹ́ jẹ́ fèètì àwọn less privilege àwọn tí ń jà fún torí ìgbà tẹ́ bá ti ń tàn síra yín ọmọ àdìjà ẹ máa bára yín fà á níbi tẹ́ bá ti wá ń jà yẹn bó lẹ ṣe fẹ́ move forward bó ilẹ̀ Yorùbá ó sì move forward ọ̀rọ̀ Yorùbá nation bó ló ṣe máa move forward ẹ wá fẹ́ kọ́ sí distraction ẹ̀yin gẹ́gẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé distractor ẹ fẹ́ sọ̀rọ̀ ayé distractor ẹ wá ń jáde ní gbogbo ìgbà ẹ wá ń ṣe press conference ní gbogbo ìgbà ẹ wá ń fọ́n sórí kí gbogbo ẹ sáfẹ́ ẹ fẹ́ kí gbogbo èèyàn ó kàn focus lórí ọ̀rọ̀ ìjà ẹ̀yin àtúndé Sunday Igboho Ọlọ́run ò ní gbà fún yín àwọn ọ̀fẹ́ jà o àfẹ́ ìjà mo ti sọ the other time pé ẹ̀yin méjèèjì la need ṣùgbọ́n ṣe sí yín kọjọ ṣe sí ẹ tó fẹ́ serve àwọn èèyàn rẹ̀ ìṣesí yín kọjọ ṣe sí ẹ tó fẹ́ serve àwọn èèyàn rẹ̀ ìṣesí yín ti jọ ìṣesí ẹ tó fẹ́ ta àwọn èèyàn rẹ̀ sóko ẹrú ó fẹ́ jọ ìṣesí ẹ tó fẹ́ ta àwọn èèyàn rẹ̀ sóko ẹrú kí lẹ fẹ́ gbà intẹ́ sọ the other time bá olóyè Sunday Igboho deserve kó fún ilé sí náà tá a bá ń bá bàbá olóyè Sunday Igboho wí kẹ́kẹ́ má sọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ kí nǹkan bàjẹ́ ni torí pé àgbà kan kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ a lè kéré lọ́jọ́ orí ipò tọ́lọ́run ti gbé wá sí ipò àgbàlagbà la wà a lè kéré lọ́jọ́ orí ipò tọ́lọ́run fi wá sí ipò àgbàlagbà lọ́lọ́run fi wá sí tọ́mọdé yín bá wá ń ṣe bí ọmọdé àgbà wọn máa ṣe bí àgbàlagbà ni torí pé àgbàlagbà ni ẹ ti wá bàbá Gani Adams àgbàlagbà ni ẹ ti wá fira yín sípò ọmọdé ẹ fira yín sípò ọmọdé torí pé ń tẹ̀sí yẹn àwọn èèyàn expect rẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà tó yẹ kó máa pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ẹja ṣe báyìí ẹ má jẹ́ ká distract ẹ má jẹ́ ká ṣe báyìí tó dábàá ṣe báyìí ó máa mú distraction wá Ọlọ́run sì gbọ́n yín ẹgbọ́n ẹmọ tẹ̀sí ẹdìdì fẹ́ sọ ayé di distractor ni tọ́rọ́ lọ ń fún yín làákàyè bàbá Gani Adams èmi mọ̀ kọ́ lọ ń fún yín wisdom ẹ ní làákàyè púpọ̀ dúkẹ́ ẹ mọ̀ pé n tẹ̀sí yẹn máa cause distraction lọ ìṣẹ́tẹ̀lì ẹlẹ́ni tí ń ṣe for so long ẹ wá fẹ́ fọwọ́ ẹ fẹ́ fi ọjọ́ kan ẹ fẹ́ dàwó kọ́ dáànà o kàkà kékun má jẹ ṣèṣe àáfi ṣàwàdànù ni kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kàkà kan má wà lára struggle yẹn kàkà kan kóyún àmì kéré àáyà dojú struggle yẹn bolẹ̀ ni kí lẹ fẹ́ gbà ń bẹ̀ yẹn ti ń bẹ́ ń bi ọ̀rọ̀ yẹn nìyẹn kàkà kí má wà lára struggle yẹn kàkà kan má pè mí sí kàkà kan kóyún àmì kéré àáyà fọ́jú gbogbo ẹ̀ papọ̀ ni yẹn ti ń bẹ́ ń bi ọ̀rọ̀ yẹn nìyẹn kí lẹ wá fẹ́ gbà ń bẹ̀ tán bá dojú ẹ̀ délẹ̀ tán fọ́jú gbogbo ẹ̀ pọ̀ tí ò lójúmọ́ fi halihi awuwa ṣẹ̀yìndù àmì ṣàkì níbi ìṣesí tẹ́ wá fẹ́ sí yẹn sólórí ibú la pè ní àbólóríire tẹ́ bá dojú ẹ̀ bolẹ̀ tán gbogbo ayọ́ máa ṣe olóríire làwọn èèyàn máa pè ní àbólórí ibú ẹ mú kanu méjèèjì ẹ̀yin ní ẹjọ́ ìjára yẹn èwo làwọn èèyàn máa pè nínú méjèèjì tẹ́ bá dojú ọ̀rọ̀ ìbolẹ̀ tẹ́ dojú ọ̀rọ̀ Yorùbá nation bolẹ̀ fi halihi awuwa ṣẹ̀yìndù àmì ṣàkì ìṣesí tẹ́ ń sí yẹn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti ń parabulate yẹn àwọn gmix tẹ́ ń lò yẹn àwọn techniques tẹ́ ń lò yẹn tẹ́ ẹ ṣe bí òye wa ó yí àwa náà o ìwọ̀n bá la àká ìtọ́lọ́run fún wa à ń lè palmitate bó bá sì yẹ kí nǹkan orí à ń fi ọkàn bá lọ a ti ń fi làákà ìbá nǹkan lọ tẹ́ ẹ bá dojú ẹ̀ bolẹ̀ pé kàkà kékun má jẹ ṣèṣe àfi ṣàwàdànù yẹn tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ dá gbogbo ẹ̀rú tẹ́ ẹ fọ́ ṣe sí olórí ire ní ìṣesí yẹn ni àbí ṣe sí olórí ibú judge yourself gbogbo èèyàn wa ń bá yín wa ń pè yín gbogbo àwọn èèyàn wa ń sọ̀rọ̀ sáyẹn gẹ́gẹ́ ọmọ pé distractor nìyẹn ìṣesí yín àkọ́kọ́ pẹ̀lú èsì tí olóyè fún yín
ẹ rí pé ó distract ọ̀pọ̀lọpọ̀ nǹkan káwọn èèyàn tó sọ pé kí gbogbo àwọn àgbàlagbà ó tó sọ pé kólóyè Sunday Igboho ọmọ fèsì mọ́ rárá kò tó wá fèsì mọ́ ẹ tó wá pe another press conference ìyẹn lánàá ẹ tó wá ń sọ ògúlùtù ọ̀rọ̀ sílé gíláàsì ẹ tó wá ń sọ àgbàlá ògúlùtù ọ̀rọ̀ àgbákò ọ̀rọ̀ tẹ́ ẹ bá lé ewúrẹ́ títí tẹ́ ẹ lé sógiri ewúrẹ́ ọ̀pájúdà gbogbo àwọn èèyàn tó sọ pé Sunday Igboho má sọ̀rọ̀ nígbà tó bá yá tàṣejù tẹ́ bá pọ̀ sólóyè Sunday Igboho wà ní sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kí olóyè Sunday Igboho sọ̀rọ̀ epo ni mo rù orí yẹn gí má bà tèmi jẹ́ epo ni mo rù aláṣọ funfun kì í ṣeré nísọ ilé epo pupa aláṣọ funfun kan tó bá ṣe lọ sí ìsìsọ ilé epo pupa kó máa retí kó sì múra pé ó ṣeé ṣe kóun tó kù nísọ ilé epo pupa képo pupa kó ta báwọn ní aṣọ ìyẹn olóyè Sunday Igboho fi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá bẹ́ràn wí àbẹ̀ràn wí nínú tí ń bẹ́lẹ̀ yìí bàbá Gani Adams ẹ ti sọ̀rọ̀ ayé di aláṣejù àṣejù yẹn ti pọ̀jù ó ti pọ̀jù ọ̀rọ̀ yìí àbí ń bá mi sọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yàbọ̀rọ̀ mi lórí pé a fẹ́ sìnlú a fẹ́ rẹ́ǹdà sáfíìsì ṣé lọ́wọ́ di ká máa takú ọ̀rọ̀ ká máa ju ògúlùtù ọ̀rọ̀ bára ẹni ká fẹ́ fi ọ̀rọ̀ báyé ẹni èèyàn jẹ́ mo wà highly disappointed nínú yín o torí pé àgbà tí mo máa ń wò yín mo rí pé orí yín pé púpọ̀ ṣùgbọ́n ipò tí mo padà bá yín mo wà highly disappointed ẹgbọ́n ju gbogbo intense yẹn lọ ẹgbọ́n jùlọ púpọ̀ intense yẹn Ọlọ́run fún yín ní wisdom jùlọ ṣùgbọ́n intentionally lẹ́ ń ṣe you are doing it intentionally tí ó bá jẹ́ intentionally ni ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kejì ẹsẹ̀ kẹta olóyè Sunday Igboho fún yín lésì ó dá chaos sílẹ̀ mi ò expect pé yẹ kẹ́ ẹ tún ṣe mí mà ẹ lọ sọ ẹnu yẹn kí ifá mẹ́ka àmáyẹ́kẹ́rà òkò fàákà ẹ sọ ẹnu yẹn níbi ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tá yóò fi máa wẹnu sí i lára ọjọ́ bí ẹni pé distractor ẹ ti gbowó ẹ fẹ́ dantí bẹ́ẹ̀lẹ̀ irú ni pẹ̀lú ìṣesí yẹn ẹ má lo gmix kankan fún àwọn èèyàn pé àwọn kan lo hòtẹ́ẹ̀lì wọ́n gba 50 million naira ẹ kàn fẹ́ fi yẹn distract attention àwọn èèyàn lọ síbòmíì ni ẹ̀yẹ gangan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí ẹ̀yẹ gangan ti gbowó mi ń gbá kọ́ kankan ẹ̀yẹ gangan ti gbowó ìsọ̀rọ̀ sí ìjọpẹ́ ti gbowó èsì tẹ́ ń fọ́ ìjọpẹ́ ti gbowó ìwà sí ìjọpẹ́ ti gbowó ọjọ́ gbogbo àràkáàtù yẹn gbogbo ìṣesí yẹn gbogbo ìṣesí yẹn ní pé ìṣesí pé ẹ ti gbowó fún yín iṣẹ́ tán bẹ̀yìn lẹ̀ ń ṣe ọjọ́ bẹ́ẹ̀ lójú wa ó ti jọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn tí ń sọ ọmọ náà ń parọ́ ọmọ yẹn ni ṣùgbọ́n ọjọ́ bẹ́ẹ̀ ó ti ń jọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àkóńdì àyínà láàlá yẹsìlímù náà ṣẹṣẹ́ ìyàn wàlákì náà náà sá àǹfùsàwọn yẹsìlímù náà Ọlọ́run kì í ṣàbòsí fa kí là ń wá ń di àbòsí ẹ dákun gbogbo ẹni tí bá ti ń ṣàbòsí yìí máa parẹ́ lójijì ni kí là ń wá ń di ọ̀tẹ̀ ẹ kó ń di ọ̀tẹ̀ gbogbo ẹ̀yin háàsì dúnà gbogbo ẹ̀yin ọlọ́sẹ̀ tẹ́ ẹ máa ń dìtẹ̀ tó bá ti fẹ́ ga kẹ́ ẹ lè bá àdélé lérí kẹ́ inú ò lè bá àjẹyàn kó o lè yín ọmọ bá bọ́ mi lọ́wọ́ àfi kẹ́ ẹ kó ń di kéyìn ọmọ kẹ́ ẹ kó ń di kẹ́ni kejì ọmọ ga ẹ kó ń di ìmọ̀ sọ̀tẹ̀ ẹ kó ń di ìlara ẹ kó ń di ìlara kí lẹ fẹ́ gbà mbẹ Ọlọ́run ti kẹ́yìn Ọlọ́run ti ṣoore fún yín kí ni tẹ́ ẹ fẹ́ gbà nínú ògúlùtù ọ̀rọ̀ tẹ́ ń sọ kí ni tẹ́ ẹ fẹ́ gbà mbẹ tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá lákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀ ibi tó lọ ń gbé ndé kò ní kọ́ ẹ jábọ́ mbẹ kódà kọjá pódodo ọ̀rọ̀ náà wá sọ fún yín
òdodo ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn o àgbà kan kì í yánu àgbà máa yájú ni àgbà kan kì í yánu ẹni tí yóò yanjú ìjà kì í wòran ìjà ẹ̀yin tó yẹ ká yọ wá máa kọ́rọ̀ bá ẹ̀yin tó yẹ kí nǹkan tẹ̀ láàrin ọmọ Yorùbá kan wá kó ọ̀rọ̀ bá ẹ̀yin lẹ́tọ́ wá ń ṣe bí ilẹ̀ wá ń ṣe láńgbáláńgbá àgbàlagbà tí ń ṣe láńgbáláńgbá ó yẹ ká dáńdọ̀ ọ̀bálẹ̀ kan fún ilẹ̀ gbà pẹ̀lú sísẹ́ǹsì yẹn ó yẹ ká láàfin ó pè sáàfin ká wá pé gbogbo àwọn àjòyè ká dáńdọ̀ ọ̀bálẹ̀ kan fún ẹ ká ṣe blálà fún yín ká ṣe blálà fún yín bá a ṣe máa ṣe blálà fáwọn ọmọ kéwọn níbí ká dáńdọ̀ ọ̀bálẹ̀ kan wẹ̀ tí lómi ká fomi wẹ̀ tí gbogbo ẹ̀yẹn yẹn ká ṣe blálà gidi fún yín tààrà torí pé bóyá tán bá ṣe blálà fún yín ẹ mọ pòsíṣàn yín ẹ mọ ń tọ́ yẹ kẹ́ ẹ máa sọ man kásùra kàlámọ́hù kásùra màlámọ́hù man kọ́lá kàlámọ́hù kọ́lá àkìlù àfáàní ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti kéré ẹni tó jẹ́ pé ìwọ̀n bá ní máa sọ̀rọ̀ wàláhì ọmọ ní làákàyè ẹni tí kì í bá sọ̀rọ̀ pọ̀ wọ́n máa ní làákàyè ṣùgbọ́n man kásùra kàlámọ́hù ẹni tọ́rọ̀ rẹ̀ bá máa ń pọ̀ tí máa blablabla yóò rò rẹ̀ mẹ́jọ kásùra màlámọ́hù ibẹ̀ ni ó ti sísọ ibẹ̀ ló ti máa sísọ ẹ lọ jáwọ́ nínú bálabàlá o mẹ́sẹ̀jì eléyìí just watch your mouth Mr. Gani Adams watch your mouth ẹ sọ ẹnu yín ẹ sọ ẹnu yín ẹ sọ ẹnu yín mi ń gbé kọ́ lénìí mi ń gbé kọ́ ẹ sọ ẹnu yín ẹnu a máa mú oore báyàn ìsì máa mú àbùkù tí ò ní síkù lára èèyàn ìmọ̀ mú báyàn láéláé ẹ lọ sọ ara wọ́n ní lélẹ́yìí ẹ má tún pe conference kankan láti dàn kankan rú mọ́ torí gbogbo conference tẹ́ ń pè ẹ fẹ́ fi dàn kan rú ni ẹ fẹ́ fi dàn kan rú ni tẹ́ bá pe conference yẹn ẹ sọ̀rọ̀ tó meaningful tó sì lọ in line with this agitation kì í ṣe láti máa tako àwọn kan tán ti ń jìyà agitation bọ̀ láti bẹ̀rẹ̀ táwọn wọgbó lọ lé àwọn èèyàn jáde tán fi ẹ̀mí wọn lẹ̀ tán fowó wọn lẹ̀ kì í sáàkó ilẹ̀ wà máa tako wọn kì í sáàkó yìí ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra ẹ má jẹ́rú ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ mọ́ o asalaamualeykum warahmatulahi wabarakatuh.